mo ń fi àkókò ìkí ogun ìlú ìfẹ̀tà ọlọ́run káàkiri àgbàlá ayé òyìn olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ wa tẹ́ ń dúró ti wà tẹ́ lójú òní tí wojú òní ti ẹ̀yin náà olólùmọ̀lẹ́ ọ̀bẹ ọmọ dúró ti yín o nírọ̀lẹ́ wákà làwa dá wákà kékeré mo ti mọ́ gbọ́ mo ti pẹ́ tó mọ́ gbọ́ ó mọ̀ gbọ́ ìlú Ìlọrin kìí ṣèlú fìtínà fa ìlú Ìlọrin kìí ṣèlú jàgídíjàgan ìlú tó ní ìsìnà tó tún máa lù jàǹnà Ìlọrin ni. ìlú Ìlọrin kìí ṣèlú fìtínà fa ìlú Ìlọrin kìí ṣèlú jàgídíjàgan ìsìnà tó tún máa lù jàǹnà Ìlọrin ni. Aláàjì Ìlọrin kọ́ ìlọgì ni ìlọgì kọ́ ìlọta ni àwọn tó nílùú kèsèlú fìtínà fa kèsèlú jàgídíjàgan sẹ́tún tó ṣẹlẹ̀ lẹ́yìn tó tún ṣẹlẹ̀ ní Sunday tó kọjá yìí. I did not touch him. He give me dirty slap twice. He tear my clothes. As you can see, there's no more button in my clothes. This is what this partner have come to do in our place of worship this morning. They came to embarrass us in the church. Our vehicles are parked outside, and they came and clamped 3 of the vehicles that are parked outside without any notice. We are in Ilorin, Kwara State, Unity Road, and in this same time we are worship centers on Friday. On Fridays, the mosque will block the whole road, that we will have to take the alternative road without anybody questioning anyone. It happens regularly every Friday. But this is even a church. This is the Potter's Porch International Churches at Unity Road. We have only parked on the clear side of the road. And even at this, they still come and clamp all the vehicles that are parked outside. These are the vehicles that are clamped. These are the vehicles that are clamped for no just reason. For parking right in front of the church. They came and clamped these vehicles. They are trying to instigate a violence. They are trying to create religious crisis again in Ilorin. I am telling the state governor, I am calling his attention to this, to call these men to order, to allow peace to reign, to allow peace to reign. We all own the state together. We all voted for him. Not only the Muslims voted him. This is Ilorin. This is Unity Road. Unity Road in Ilorin. The Potter's Porch International Churches. They came and clamped our vehicles. After clamping the vehicles, one of their officials, head of operations, urged this man, gave him 2 dirty slaps on his face, tore his clothes, as you can see. No more button on this clothes. That is what is happening right now. And we are not going to take this. We are not going to take this. We are going to see it to a logical conclusion. We own Kwara State together. Nobody can intimidate anybody. We are all citizens here. We are all indigents here. And we all have equal rights. If on Fridays, the Muslims are allowed to worship freely without any trouble, without any entrances, Christians in Kwara State should also be allowed to worship freely without being intimidated by anybody, by any law enforcement agent or by any agency. This should be the right thing. I'm calling the attention of the Mr. Governor to this event to please act so that it will not deteriorate. Thank you and God bless you. Àwọn Kristẹni ẹ̀rí kí mo sọ ní fídíò kan pé agídí ni Kristẹni gan fi ń gbé Ìlọrin wọn kò wù wọ́n bí Kristẹni ò gbé lu wọn kò wù wọ́n bí Kristẹni ò gbé lu wọn ṣùgbọ́n ètò amọ́dúnmíjù ni wípé nígbà wọn ò bá dálẹ̀ tán bàbá tó wà láàfin rẹ̀ ó kọ rẹ̀ wọ́n mọ̀ fi dá bóyá bàbá mọ̀ ń pẹ́ bóyá kò mọ̀ ń pẹ́ o èèmọ̀ o ṣùgbọ́n orúkọ bàbá wọn olóhùn ọmọdé wọn kékeré àwọn ẹ̀mí àwa ló sọ pé káṣí kékeré nìkan òǹjẹ onílù mọ́ fẹ́ kó tú torí àárín èyí omi táyà pé kíníkan nìkan wọn lè mẹ́wàá ló rẹwà wọn lè kíníkan nìkan ẹ̀mí àwa ló rẹwà igbá kan nìkan ẹ̀mí àwa ló rẹwà. ṣé nígbà táwọn ṣọ́ọ̀ṣì wájú kò ní ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n ń ṣèsìn ìsìnjọ́ Sunday tí wọ́n ń ṣèsìn wọn tí wọn ò dọ́dọ́ ẹ̀ nìkankan tí wọ́n á páàkì ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì torí ibi àníyàn gan wọ́n tún fi àìlà participate sáwọn ibì kan wọ́n tún gbá àwọn kọ̀ọ̀kan sí orí pavement níbi tó súnmọ́ ibi ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì báyìí wọ́n lọ ṣèṣe nínú ṣọ́ọ̀ṣì
nígbà wọn ò fi padà dé àwọn ìlú Ìlọrin kì í ṣe lu fìtínà fa wọ́n ti wá fìtínà wọ́n ti fa fìtínà lẹ̀ pàdé bẹ́ẹ̀ yẹn wọ́n lọ mú ṣé cloud àbí kí náà ń pè ṣé cloud àbí kí náà ń pè kí ní igi ní tán wọ́n kó sẹ́sẹ̀ táyà wọ́n ti kó sí gbogbo ẹsẹ̀ táyà lọ àwọn tí èyí fìtínà fa tí ìdàgíjà gan wọ́n ti kó gbogbo ẹsẹ̀ táyà lọ àwọn ẹni lẹ́ni tó lọ ṣèsìn torí fìtínà kì í ṣe fìtínà fa yín kì í ìdàgíjà gan ti yín ẹnu ni kò kọjá ẹnu kì í fìtínà fa kì í ìdàgíjà gan kò kọjá ẹnu ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni gbogbo àlàáfíà yín kò kọjá ẹnu ibi ẹ ti sọ àlàáfíà náà làlàáfíà mọ gbogbo yín ò tiẹ̀ ti wá dùn mí bí ẹ bá fi wá yan ìlú tí èsè lu fìtínà fa bí a ti wá bẹ̀rẹ̀ fìtínà yín ẹ tún wá mọ fi yan àwọn kan jẹ ẹ fi mọ fi ẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n páàkì mọ́tò wọ́n ṣèṣìn lọ́wọ́ wọ́n tó parí ìsìn ẹ ti kó orin sẹ́sẹ̀ mọ́tò ẹ ti lọ́ọ̀kì ẹsẹ̀ mọ́tò ẹ ti lọ́ọ̀kì gbẹ́sẹ̀ mọ́tò torí pé kírísítẹ́nì ni wọ́n ṣe mùsùlùmí torí pé ẹ̀sìn wọn kì í ṣẹ̀sìn yín wọ́n tún wá sọ̀rọ̀ àbí bí èèyàn bá bá ní lẹ́sẹ̀ mọ́tò yìí ṣàtún sọ̀rọ̀ náà ni ní main road ní ojú ọ̀nà ní kíní lọ́nà kí lórúkọ ọ̀nà bẹ̀yẹ kí lórúkọ ọ̀nà bẹ̀yẹ náà ọ̀nà unity yes tí èsì bẹ́ẹ̀ náà kọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ àwọn tó tún wá sọ̀rọ̀ ẹ tún mú wọn lù àwọn tó tún sọ̀rọ̀ ẹ tún mú wọn lù gbogbo nǹkan gbogbo ọ̀rọ̀ gidi gbogbo ọ̀rọ̀ kìí ṣe lórí alábàámu ti yín ẹ sì mọ̀ sọ lẹ́nu pé àlàáfíà ni ṣèyí kí wa ṣé ìwà kìnìkan wa ṣé tòótọ́ ni pé olórí yín nílùú ọba yín ló ń ran yín ni abẹ́ ìkàn àdàsẹ́ ẹjẹ́ àdàjẹ́ ẹsẹ́ torí tí wọ́n bá sọ̀rọ̀ ní sọ́wọ́n pé àwọn àbákan ló fẹ́ bàbá ló kọjẹ́ àwọn kìnìkan ló fẹ́ bàbá ló kọjẹ́ àwọn òwà láti bẹ nìkan lórúkọ jẹ́ ṣùgbọ́n àwọn ìwà kan wà tó takò àlàáfíà lù ú àwọn ìwà kan wà tó takò àlàáfíà ṣe tí ẹ̀yin bá ń kírun ní jímọ̀ gbogbo kíní eré ẹgbẹ́ ọ̀dọ̀ palace tán yí di kí lórúkọ ẹ̀ ọ̀dọ̀ palace yẹn tó ti mọ́ kírun yẹn tí ọjà ọ̀dẹ̀dàmù eré àgọ́ ọjà yẹn ẹ lọ bẹ̀ jímọ̀ lásìkò tó wá kí jímọ̀ lọ́wọ́ wọ́n tó kí jímọ̀ ẹ̀rì ráyè kọjá àwọn náà ti mọ̀ àbúrò àwọn aráàlú náà ti mọ̀ fún wọn tí báwọn lè páàkì mọ́tò sẹ́gbẹ̀ẹ́ títì ni àwọn ó páàkì tó ìwọ́n sórí títì ni tí wọ́n á bí ọmọ kìrìsìtẹ́nì kan dà kó wá lọ síbi táyà wọn táyà máàmù táyà síbi mọ́mù táyà làdáni kó wá fi irin sí wọn ò lù pa abẹ ni ó ti jẹ́ pé tí ẹ̀yin lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin àwọn kìrìsìtẹ́nì tẹ́jọ́ ń gbèlú wọn ò lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá ti fẹ́ sọ pàlú yín ìlú wa ló dáa jù ilé mọ́sálásí kan bẹ́ẹ̀ lù wa ó dáa ju ti mọ́kàlẹ́ nìyí sáà góńgóńgò onírin lórí mọ́sálásí kan bẹ́ẹ̀ lù wa ó dáa ju mọ́kàlẹ́ ìlú wa àlàáfíà ni ìlú ẹ̀sìn ni ìlú kíríkẹ̀kẹ̀kẹ̀ ni ó ìlú tó kó ìmọ́ra ni ìlú tó fún ìgbà àlàáfíà ni gbogbo àlàáfíà yóò kọjá núwèé kò kọjá ẹbí tẹ́tí sọ yẹn. ìlú tẹ́lẹ̀ wá gbọ́mọ láti òdìdí Ìbàdàn tó lọ sọmọ ságó lọ rí ìlú àlàáfíà ni. wá dàbẹ̀ ni wípé wọ́n fẹ́ kí ìlú yẹn kí ẹ̀sìn mímọ́ exist yàtọ̀ sí Islam ṣé bẹ́ẹ̀ ti fẹ́ máa ṣe Islam sí nìyẹn ṣé bẹ́ẹ̀ ti máa ṣe nìyẹn ara àwọn ọmọ Ìlọrin táwọn náà jẹ́ Christian náà ara àwọn ọmọ ìlú táwọn náà jẹ́ Christian ẹjọ́ ọmọ Ìlọrin wọ́n dẹ̀ jẹ́ Christian ṣé ẹ̀tọ́ kan wá wà tẹ́yìn ní nínú ìlú táwọn náà ò ní ṣé ẹ̀tọ́ kan wà tẹ́yìn ní lábẹ́ òfin táwọn náà ò ní ṣé lè lákọ̀ọ́kọ́ ṣé lè lákọ̀ọ́kọ́ kìí ṣe lákọ̀ọ́kọ́ ìṣebí ìkan náà ló ṣẹlẹ̀ tí àti wọn ló yẹ inú mọ́ṣáláṣí ó ń ṣe ṣọ́ọ̀ṣì ń bẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ tẹ́
láti fún wa bí Ọlọ́run bá pẹ́ ẹ̀mí ànábì náà jagun tiẹ̀ Jésù náà sì. nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wa bí tí Làbíbù wá bí tán níyà ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ Kristian Jésù kò ná ọ̀rọ̀ yìí ó ló le díẹ̀. àmọ́ kéèyàn ó dúró pé nínú mọ́sálásí Jésù ní gbogbo ayé kò síbi tá a ti bọ̀ kò sí. kéèyàn kọ́ chọ́ọ̀chì kalẹ̀ kọ́ ní Allahu Akbar ní gbogbo ayé kò sí tá a ti ń ṣe. ẹ sì mọ̀ọ́mọ̀ ẹ kọ́ chọ́ọ̀chì káàkiri pé chọ́ọ̀chì lẹ́kọ́ á ní ẹ má dáhùn ẹ kàn mùsùlùmí bójú ni. kò síbì kan láyé tí wọ́n ti ń ṣe Christian and Muslim. ẹ jẹ́ ẹ̀yin náà lẹ sọ ìbú yín náà. ọ̀ya mọ̀ sọ tí. sẹ́jà àbáṣálà mi gbọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nìsín ọmọlúwàbí ló jáde ayé ló wà ayé padà wọ́n pè yín tó tọ́ àmẹ́ sọ̀nà pìkà gbọ́. èwo ń bẹ. wọ́n ní ẹ máa jíṣẹ́ níṣẹ́ lójú ọ̀nà Kristẹni bẹ́ẹ̀ ni ìtàwé fún yín ni pé agbára tá a fẹ́ gbé sí i la. agbára yẹn náà lè lè lò mí jẹ ní no agbára yẹn. ẹ sọ̀rọ̀ náà ẹ má jà mí. àwa kájú tó sì lè sa nǹkan síyàn. níbẹ̀ mo yà fa mo ti mú pọ́ǹtì yẹn o ẹ ti sọ. sẹ́gun owó inú. alẹ́ mi ti dé o. o. sẹ́yìn ẹ̀fẹ́ gbọ́ sá sọmọ ká dìde. ẹ mọ̀ sọ o ti dé fọ́n. ẹ wọ́n pè yín. ọkọ̀ tá ti lè wọlé ẹni tí ọba dẹ̀ gbọ́ ẹ̀yin àfa. a sọ fọlọ́run ee a sọ fọlọ́run ìbálòwò àfẹ́wẹ́lẹ́ yìí lẹ̀ wá àfẹ́lẹ́ yìí lẹ̀ ẹ̀yin náà máa sọ fọlọ́run ni. ẹ ralẹ̀ fún ẹ kọ́lé fún àwọn àfáwọn àjòkó wá sọ pé ẹ ṣé ó rí irú eléyìí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì lójú kan náà kò sí tó ti ṣẹlẹ̀ lágbàáyé èdè bí òkànjá lọ kò kó lójú kan tó wà wọn kò kó lójú kan tó wà ó ní sọ mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì lójú kan náà kò sí tó ti ṣẹlẹ̀ lágbàáyé kò ṣẹlẹ̀ rí. àgbáyé Ìlọrin. àgbáyé kásẹ̀ ìgbòho kálẹ̀ lọ́lọ́jẹ̀ kálẹ̀ àgbáyé tí mo kọjá bẹ́ẹ̀ ìmọ̀ wo náà ló fẹ́ kọ́ mọ́ ní nígbà tó fẹ́ lọ sí primary school kìíní kan ìbí primary school Ìlọrin government kìíní kan primary school Ìlọrin ó tó ṣe tẹ̀lẹ̀ ó lè secondary school government kìíní kan secondary school Ìlọrin secondary school ó fẹ́ lọ university ó tún lọ uni Ìlọrin gbogbo tó wà lórí rẹ̀ náà kọjá ní Ìlọrin rin gbogbo mi ayé rẹ̀ kò lè sọ kọjá àbí tó wà yẹn kí ló fẹ́ mọ̀ kọjá àbí tó wà yẹn kò mọ̀ kọjá tẹ́lítì ẹ̀ káti àdúpẹ́ lọ́wọ́ àwọn tó tún lọ sí IMG kìnnìkan ìrìn university lọ ní káti dúpẹ́ lọ́wọ́ yìí àwọn kan tí wọ́n school sáà tí wọ́n sáàtì wọn ò pa secondary school tọ́mí kẹ́rù tọ́mí kẹfọ̀ wèrè bu tọ́mí kẹfọ̀ wèrè orí igi ẹ̀fọ́ òfò lórí tí wọ́n kà tí wọ́n fi rú ló sáà ti rẹ̀ gẹ̀dẹ̀ òfò ṣe bí gbogbo olú yòókù nílẹ̀ Yorùbá ń ṣe sí láwọn ẹ̀sìn Yorùbá gan ẹ̀ ṣe gbogbo olú yòókù lágbàáyé tí wọ́n ń ṣe lélẹ̀ rẹ̀ nísìnyí ẹ̀ ń bá lóun èsì Yorùbá nú yín ó fẹ́ jogún kógún ni ó bẹ̀rẹ̀ ẹ̀tàn ọmọ ìlú tó bá lóun èsì Yorùbá ó fẹ́ jogún kógún ni yóò pa ìtàn tí ó sùn torí èdè tó máa sọ pé àwọn èso Yorùbá èdè ó náà fi ń sọ èdè Yorùbá náà ni sẹ́ni pé yóò pàtàkì tí ó sùn ìlú tí wọ́n lè mí ti rí tí wọ́n sọ pé ẹ̀yà wo ni ọ́ ẹ̀yà Fúlàní ni mí kí ló ká bá rẹ kí ẹni kan ló kọ́ bá mi kí wàá rí tẹ̀ ń sọ Yorùbá ṣe é mọ̀ pé àwọn àbá wa wọ́n nífẹ̀ẹ́ wọ́n ṣe kíní kan ìsìláàmù ni ìsìláàmù ni tí a rí pé ìsìláàmù tó nífẹ̀ẹ́ kí gbogbo Yorùbá ṣe dẹnu ẹ kò ní lè sọ òyìn tí wọ́n ti sọ Fúlàní ṣe kéré pé Fúlàní ni yín òun náà sì ń gbé lọ pé Fúlàní ó sì sọ Yorùbá lẹ́nu ẹni tó pè rẹ Fúlàní tí tó lè dé Fúlàní sọ ẹ pé àwọn tó pè rẹ àwọn Fúlàní tó ń pè ọba ẹ̀mí àlàwọn fẹ́ máa jẹ ẹ pè jáde kún mọ́ ẹ kún sédè Fúlàní sédè Fúlàní wà lánàá gbàgà ó ní gbogbo àgbàlá ayé kò sí tẹ́sí sẹ́ẹ̀sì méjì báyìí tí mọ́ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí náà ti ń ṣe lójú kan náà máa bọ̀ bàdàn bíi ìmọ̀dé bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lò jáàbù wọ́n lò jẹ̀lì bàbá wọ́n sì tún máa gbẹ́mì inú mọ́ṣáláṣí sì ni ìkànnà wà síkàsíkàpù bíi kò jẹ́ mọ́ṣáláṣí kò jẹ́ ṣọ́ọ̀ṣì kí òkè wọn dákọ̀ kó dàbí pé gbogbo kọjọ wọn jẹ́ ni
ó wà lọ́mí àdúgbò mẹ́yẹ ìkànnì wà lọ́mí àdúgbò mẹ́yẹ kò jọ mọ́ṣáláṣí kò jọ ṣọ́ọ̀ṣì. Ogún sẹ́ńkọ́. ogún kò jọ mọ́ṣáláṣí kò jọ ṣọ́ọ̀ṣì ó pọ̀ bá dàn bí bá jẹ tí yé lè ṣiṣẹ́ ni ní pé káàkiri àgbẹ̀lá ayé kìlẹ̀ ń ṣe kristian fídọ́ọ̀mù wà láfẹ́ anybody láti ṣẹ̀sìn tó bá wù ú wọn ò náà yẹn wá orí property ẹ̀ ló wà orí ilẹ̀ ló wà akúrò ẹ̀rẹ́ tiẹ̀ ni ọ̀rẹ́ tó rẹ̀ tiẹ̀ òun àti ẹlẹ́lẹ́jọ́ but ó sì wá di pé ẹni tá a bá fagun lórí tá a yàkàlà lọ́rùn tá a ti wá dórí orí àti òro a wà lábẹ́ kú ó sì jẹ́ bẹ́ẹ̀ òun ló bá àtàlà ọ̀pọ̀ yẹn náà tí lápẹ́ mùsùlùmí nílọrin tí wọ́n bá ń kíjí mọ̀ báyìí yóò dàbí pé fẹ́ parẹ́ ni wọ́n block everywhere ni tí christian wà ránṣẹ́ tiẹ̀ tẹ́ ẹ̀ wà bọ̀wọ̀ fún kristẹni tẹ́ ẹ̀ bọ̀ fún kristẹni àwọn kristẹni ìlọrin àwọn afọgbọ́n bá yín gbé pé ẹ má jà kọlura wa ẹ má jà rọlura wa ẹ jẹ́ ara mọ́ fọgbọ́n ẹ má jà dọ́dọ̀ wọn. wọ́n ń wò yín láwọ̀ sunkún pèrè mí tún wúrẹ̀ ó ń wúrẹ̀ láyé rẹ̀ ni wọ́n wò láwọ̀ sunkún ìsì wò ẹ̀ sì rẹ̀ ni ń yọ̀ ní òsì ń yọ̀ ní òfò. ṣé bẹ́ẹ̀ sì máa ṣe lọ ni bẹ́ẹ̀ sì máa ṣe lọ ni bẹ́ẹ̀ sì máa ṣe lọ ni ẹ̀yin náà ń bímọ káwọn máa bá ìwà àìnífẹ̀ẹ́ kó mọ rí lára bàbá wọn kó mọ rí wà àìnífẹ̀ẹ́ lára bàbá wọn. àwọn bàbá kan náà ló ti lọ lánàá ló kó àìnífẹ̀ẹ́ ra wọn ti sìn. ṣé kí làwọn bàbá yẹn sọ olórí wọn nílùú wọn yẹn ó sọ ó ní kí ló tẹ́ pé ẹ̀yin ọmọ yìí ẹ̀ ra aṣọ àràn wálé fún wa táyé pọ́nrán lẹ̀ wá ń gbé wálé ẹ lọ gbọ́ ọmọ kan láti Ìbàdàn ó bú ẹ̀yin bàbá wa ni ó ṣe kíní kẹ̀kẹ́ ni ẹ jẹ́ àfìyà jẹ gbogbo ayé wa wo àwọn bàbá yín bí ìkà nítorí gbogbo ayé wa wo àwọn bàbá yín bí ìkà pé bóòlù ẹ ti lọ gbọ́ ọmọ láti ìlú kan tí a lè pe ń bú àwọn bàbá wa ni ẹ jẹ́ àfìyà jẹ ó ń bú àwọn bàbá wa ni ẹ wá ń bá àwọn bàbá yín ẹ ń bá àwọn lórúkọ jẹ́ ẹ ń jẹ́ kí gbogbo ayé mọ fojú èèyàn burúkú wọn ẹ ń tì wọ́n lójú sẹ́yìn pé ẹ ń tì wọ́n lójú ni ẹ ti kò sí ẹ̀ka tó lè ra mọ́tò tó gbẹ tọ̀tọ̀ kó gbé lọ ilé ọba kó ní ọba Rolls Royce nu ó yẹ mọ́ ogun tí ọba bá ti ń lọ wájú kí Rolls Royce mọ́ tẹ̀lé wọ lẹ́yìn kò sí ọmọ ọdún yìí kankan tó lọ pálásì ọba kó ní ọba jẹ́ni náà tó lo jẹ́ẹ̀tì àbí kẹlẹ pálásì pé ọmọ kẹlẹ amúwà láti Ìbàdàn ìmọ̀ bá wọn àbá wa ìmọ̀ ṣe kíníkẹ̀ kan ìmọ̀ ṣe gbá kan ìmọ̀ ṣàwó kan ẹ̀yin ìraṣọ àrùn wálé àti kẹ́ pọ́nrán wálé ẹ tún wá fi mọ fọ̀rọ̀ yẹn gan ó ti rà àdéhùn mélòó gan tẹ á gbọ́ pé àwọn oníṣẹ̀ṣe kan nìbàdàn wọn á lọ mú lùlù kan wọn á fi yà jẹ èèyàn mélòó lẹ gbọ́ rí ipò oníṣẹ̀ṣe lọ mú tó fi yà jẹ rí ẹ sọ èèyàn mélòó lẹ gbọ́ pé oníṣẹ̀ṣe lọ mú ó fi yà jẹ rí èèyàn mélòó lẹ gbọ́ pé oníṣẹ̀ṣe wá pé irọ́ mùsùlùmí ní kírun tẹ báyìí kírun á pa yín ni o àbí ẹ sọ rú ẹ táwọn kristian ń ṣe tán lọ lé àwọn èkó mọ́ṣáláṣí ẹ̀sọ́ ẹ̀ tí kristian náà ṣe ẹ wá sọ̀lú yín di wọ́ọ̀zọ̀ ẹ sọ̀lú yín di Sambisa fáwọn ará àtà tó fi wá invest tó fi wá gbélú yẹn tí ìlú yẹn wù gbé ẹlòmíì ti ń gbọ́rọ̀ ìlú yẹn pé ìlú yìí ẹja invest bẹ́ẹ̀ ẹja ṣe nǹkan mèremère ẹja ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ̀yin ọmọ òlù gangan ẹ ti sọ̀lú yín di wọ́ọ̀zọ̀ fáwọn yẹn láti gbé. sẹ́lú yín ó ní international airport ṣé mẹ́kà nìkan wọn lọ́mbẹ̀ international airport yẹ́ láì mẹ́kà nìkan ló wà ń bẹ̀ international airport tí mo ṣiṣẹ́ tí mo go outside country lẹ́ẹ̀kan lọ́dún ṣé wọ́n láwọn yẹ́ láì ò lè wá sílùú yín náà ní káwọn náà pọ̀ àwọn Dana yẹ́ láì àwọn Emirates àwọn yẹ́ láì oríṣiríṣi bí yẹ́ láì ṣe pọ̀ ṣé wọ́n sọ pé wọn ò lè wá sílùú yín kí wọ́n invest in but wọ́n rò pé ṣe war zone làwọn fẹ́ wá wọ́n sọ pé Kristẹni àti Mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní Kristẹni àti Mùsùlùmí ti bẹ̀rẹ̀ ìjà lọ́la wọ́n wà níta ló rán yín wọ́n wà ní àwọn àbá wa àwọn ṣéwò àwọn olóníkà wa ẹ bá ń forúkọ àwọn àbá yẹn dáná kiri bàbá mélòó ló sọ pé kọ́mọ òun lọ mọ dáná pé yá kó mọ dáná ẹ bá ń forúkọ àwọn àbá yẹn lọ dáná táyà forúkọ ẹ wà dá sáwọn àbá yẹn lọ́rùn gbogbo àwọn yóò àmọ́ pa àwọn àbáyé káàkiri gbogbo àgbàlá yìí pé ẹgbọ́ wọ́n tún da sí kìnìkan ó dẹ̀ gbọ́ àwọn àbáyé náà àwọn àbáyé kò lè complain pé torí wọ́n mọ̀ pé kíní yẹn
wọ́n mọ̀ pé kíní yẹn ó pé ara Islam ló wà àwọn àbáyé náà mọ̀ pé kíní yóò já fẹ́sìn ara Islam ló wà bọ́ wọ́n gba àwọn àbáyé pé ó làwọn ọmọ ó sì lè mọ jà tí wọ́n mọ jà nǹkan rú tí wọ́n sọ pé àwa bàbá àwa láràn wọn ó ń dùn wọn bọ̀ wọ́n mọ̀ pé kíní yẹn náà ara jihad ló wà àwọn ògbúdọ̀ bọ́ ṣe ẹ̀yẹ láwo ni wọ́n àmọ́ forúkọ ẹ̀ dàbí kẹrú tí wà lọ kẹrù yàrá tí wà lọ́mọ fòkè pé wọ́n forúkọ mi dàbí kẹrú nígbà tí yẹ sọmọ gbòòrò ẹ̀jẹ̀ ti kọ́ṣẹ́ wọn kẹ́yìn àbáyẹ kẹ́ jáde kẹ́ sọ pé ẹ̀yin ọmọ yìí ẹ má forúkọ wa pọ̀ràn kiri mọ́ ẹ má forúkọ ẹ̀ bàbá kíní kékeré kan tìyàn mẹ́wọ́n mọ́. ẹ̀ tí mọ̀ rí tí ìmọ̀ bó ṣe tó tí ìmọ̀ bó ṣe wà sí tí ìmọ̀ tábàjọ fèsì àwọn kọ́ọ̀tù báyìí àwọn àjọmọ́jú ara wa ìmọ̀ rí wọ́n ní ẹ̀ tó búnú kíní kékeré kan ọmọ ló báyìí ló kọjá o mọ̀ pé àdúrà àwọn àbá yìí ǹjẹ́ mo lè bú àwọn bàbá yìí ǹjẹ́ mo lè bá wọn ló kọjá ṣùgbọ́n wọ́n fi orúkọ àwọn àbá yẹn àwọn bàbá wọn fún àwọn àbá yẹn wọn lọ mọ sí ẹyà bàbá kan ní kankan yóò láfẹ́ ṣe léyìí dáa ṣáà tẹ̀síwájú ni àbá ń tẹ̀ padà ẹ̀yìn ẹ̀yin kírísítẹ́nì ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ o ẹlẹ́bọ ẹ mọ́ lọ bíbá yìí o ibi báyìí ní kẹ́ lọ ìjọ lẹ́fẹ́ ṣe léyìí dáa ṣé ń tẹ̀síwájú ni àbá ń padà sẹ́yìn irọ́ la sì bá ní gbogbo ẹ̀ ṣé bá rí yín mo lọ́jà yín náà ọjà lékúlégbò ìkólókò ọjà lékúléjà wọn yìí mo lọ síbẹ̀ tí mo ní àwọn àfà àwọn náà ló ń ta àwọn àfà náà ló wá ń ra lékúléjà àwọn náà ló wá ń ra igi egbò nígbà gbogbo ẹ̀ níra láǹgbà níra orí ọká nítorí èrè nítorí ìṣègbè níra wọ ẹkùn kò sí tí ó sì lọ́jà lékúléjà lu wọn ẹ̀kàn wáyé àsan alábòsí ibi ẹ bá yẹ kẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ ní sọ̀rọ̀ síbẹ̀ àwa oníṣẹ̀ṣe táwa wá gbèrú sákítà bá fẹ́ àwa ìrúbọ ẹbọ ojúdúdú àwa gbèrú ká máa ṣe oògùn eléèlé àgbà agbèrú nígbà tá ní sẹ́ńtì ò dá tá ní fi bá tèèyàn jẹ àwo èèyàn wà lára ayẹlá ìdá àwa tá pé a fẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀ yá kí ó gba yóò rí jẹ́ kí ó gba yóò bá náà yọ pé a bá sọdún ṣẹ̀ṣẹ̀ tá wá gbá sọdún ṣẹ̀ṣẹ̀ lẹ̀ bọ́mọ mùsùlùmí bá wá téèyàn ò lè dànù ni tẹ̀bí yóò fẹ́ wíwọ lóúnjẹ náà yóò celebrate papọ̀ ni àwọ èèyàn wà làwọn fẹ́ dà lóru láì kára dání láì kó mọ̀ dání láì kọ́bẹ̀ dání láì kó gùn dání ẹnu tó fi ń ní òyìn àwọn oníṣẹ̀ṣe nìyẹn èyí tí àwọn tí wọ́n sì láwọn ètò oníṣẹ̀ṣe tí wọ́n ṣe lábẹ́ òun ló burú jù èyí tán láwọn ṣe tí àwọn tí wọ́n ṣe oníṣẹ̀ṣe tán pèrè àwọn láàfà ápẹ̀yìn láàfà ẹ̀yìn lẹ́yìn àwa sórí program lẹ́yìn àti pé sórí okó aláǹgbá yìí tó bá ilé yọ ìwọ tó fẹ́ dóbìn dáadáa tí wọ́n náà tó ti ẹ̀dí nílùú wọn wọ́n lè dó igi àtẹ̀gbọ́n àtàbúrò gbogbo mọ̀lẹ́bí kan wọ́n lè mọ́ bóbí kan náà sùn ó mọ̀ gbọ́ lágbájá òun ti jù mí ni kìnnìkan bá fẹ́ kúrò àwọn ọlọ́mọ́kà náà wọ́n lọ mọ wọra àwọn lọ́nà mọ́kà ni tó mọ̀ sá gbogbo àwọn ìyá tó bá kúrò lọ́mọ́kà wọ́n mọ̀ sá súnṣẹ́wà wọn nílùú wọn tí ẹ̀ ìpéyàn gèrè èèyàn ń bá èèyàn sùn pé ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn kí wá ní ìlú yín kí àsáwọn ìlú yòókù gbogbo ìbàjẹ́ ti ìlú yín tún peléke ju tìlú yòókù lọ sáré pé nípa ìbàjẹ́ ti ìlú yín ó tún peléke ju tìlú yòókù lọ bẹ́ẹ̀ ni aṣẹ́wó pọ̀ lọ rẹ̀ àwọn aṣẹ́wó tó gèrè jù ìlú yín wọ́n ti bá tí a sì wà sójú gbogbo ayé ẹ mọ̀ sọ pé ìlú ti ra kì í ṣèlú fìtì náà fa ìlú tó jìnnà sí iná tó sì máa lò jàn náà ṣé ìlú olóṣó ok ẹ̀rẹ́ èèyàn fi jọ kì í ṣe gbẹ̀rẹ́ láwọn dá ọkọ̀ ẹ̀rẹ́ èèyàn fi jọ láìpẹ́ nígbà ká gbólóṣó bọ̀dá yín kan náà ti wá rí tó gbé 225 years tó gbólóṣó 40 years ó ti pẹ̀lú òjíṣẹ́ kò sí èèyàn tí a ti tuntun ṣùgbọ́n táwọn sọ ni pé ìlú tó lófin tó lọ́ba tó níjòyè kò yẹ kí ẹ máa darí ẹ̀ báyìí ìlú tẹ́ pé ìlú gbogbo ìlú Nàìjíríà táwa kì í sí ìlú ẹlẹ́sìn kan kò wá yẹ ká ẹ máa darí ẹ̀ ní ìdarí tí mo fi máa rí àtẹ̀yìn aráàlú àtẹ̀yìn àtolórí ìlú yín bí ẹranko tí mo fi máa wò pé séèyàn sì làwọn tó ń gbèlú ìsà tó wá jẹ́ pé àwọn tí mo sáré lọ da nǹkan rú tí mo lọ sígbà tí mo lọ sáwọn
tí wọ́n sọ wípé tí wọ́n ká bèèrè lọ́wọ́ pé ta ló rán wá tó ní ṣé ìwù nìkan náà kí nìkan ló rán wá lágbájá ló rán wá táyé pé wọ́n parọ́ mọ́ ẹ̀yin tẹ́ jẹ́ àbá wọn ni ẹ̀yin àbá wọn náà jáde kẹ́ ẹ sọ fún wọn kẹ́ ẹ sọ ní public fún press pé àwọn òràn mọ kankan ṣe láti lọ dẹ́nìyàn kan bì kankan mo mọ̀ pé nípasẹ̀ dí eléyìí tí àbá sọ̀rọ̀ tẹ́ni tó jọba sọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ńláńlá àwọn sì mọ̀ tí gbogbo tán sọ̀rọ̀ pé àwọn òràn mọ kankan lọ́mọ dàbí kankan rú kò ní dàbí ẹni pé wọ́n borúkọ àwọn àbá yẹn jẹ́ kò ní dàbí ẹni pé ọmọ ó kàn wá gbogbo ọ̀nà tí ó fi sọ̀rọ̀ ni kí là fẹ́ tó jẹ́ àlàáfíà lọ àlàáfíà ló ṣe gbáyé ẹjá gbogbo àlàáfíà yóò tù yóò bà fún gbogbo wa láṣẹ ìmọ̀ rẹ̀ láṣẹ lọ́wọ́ fá.